Aláròyé máa wí o. èèyàn méjì kú ikú àìròtẹ́lẹ̀ ọ̀pọ̀ farapa nínú ìjàmbá mọ́tò tó wáyé lógùn. ọmọdé méjì kan wà lára àwọn èrò tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá mọ́tò kan tó wáyé lágbègbè Kere sí Ìtorí lójúnà márosẹ̀ Abẹ́òkúta sí Ṣàngó nípínlẹ̀ Ògùn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kẹjọ ọdún yìí. ìjàmbá náà wáyé láàrin mọ́tò Toyota Camry kan tí nọ́mbà jẹ́ AGL 36JA àti mọ́tò tírélà kan tí kò ní nọ́mbà ìdánimọ̀ kankan lára rárá, bẹ́ẹ̀ ni kò dúró wẹ̀yìn wo àwọn tó kú sínú ìjàmbá náà. Aláròyé gbọ́ pé èrò àkúnfàya àti eré àsápajúdé tí dẹ́rẹ́bà mọ́tò Toyota Camry náà ń sá lọ́jọ́ yìí ló ṣokùnfà ìjàmbá náà, nítorí pé ṣe ni dẹ́rẹ́bà mọ́tò Toyota ọ̀hún lọ kọlu tírélà tó ń lọ jẹ́jẹ́ rẹ̀, táwọn ọmọdé méjì kan tó wà nínú mọ́tò náà sì kú lójú ẹsẹ̀, nígbà táwọn méje míì tí wọn kò kú ṣùgbọ́n tí wọ́n farapa yánnayànna ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba tó wà ní Ifọ̀, ìyẹn Ifọ̀ General Hospital. Alukoro àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lójú títì Federal Road Safety Corps ẹ̀ka tìpínlẹ̀ Ògùn abilékọ Florence Ọpẹ tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún yìí sọ pé eré àsápajúdé tí dẹ́rẹ́bà mọ́tò Toyota Camry náà ń sá lọ́jọ́ yìí àti èrò àkúnfàya tó kó sínú mọ́tò ọ̀hún ló ṣokùnfà ìjàmbá náà. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ yìí lọ báyìí pé ní nǹkan bíi aago 11:20 lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kẹjọ ọdún yìí ni àjọ wa kan tó wà lágbègbè Ìtorí lábẹ́òkúta gba ìpè pàjáwìrì kan láti ọ̀dọ̀ àwọn aráàlú pé mọ́tò Toyota Camry aláwọ̀ funfun kan tí nọ́mbà ẹ̀ jẹ́ AGL 36JA lásídẹ̀ǹtì lágbègbè Ìkẹrẹ sí Ìtorí lójúnà márosẹ̀ Abẹ́òkúta sí Ṣàngó nípínlẹ̀ Ògùn. Nígbà tá a fi máa débẹ̀, òkú àwọn ọmọdé méjì kan la bá nínú ìjàmbá náà, nígbà táwọn méje míì tí wọn kò kú ṣùgbọ́n tí wọ́n farapa yánnayànna wà lẹ́sẹ̀kan ayé ẹsẹ̀kan ọ̀run. Ìwádìí tá a ṣe nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi hàn gbangba pé eré àsápajúdé tí dẹ́rẹ́bà mọ́tò Toyota Camry náà ń sá lọ́jọ́ ọ̀hún àti èrò àkúnfàya tó kó ló ṣokùnfà ìjàmbá náà. Mọ́tò tírélà kan tó ní ìjàmbá pẹ̀lú ẹ̀ kò dúró, bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó lè tọ́ka sí pé mọ́tò náà nìyí nítorí pé kò ní nọ́mbà lára rárá. A ti gbé òkú àwọn ọmọdé méjì náà lọ sí mọ́ṣúárì kan tó wà nílé ìwòsàn ìjọba Ifọ̀, bẹ́ẹ̀ ni àwọn tó farapa nínú ìjàmbá náà wà lọ́sibítù ìjọba Ifọ̀ General Hospital, wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ níbẹ̀. Bẹ́ẹ̀ ni alukoro àjọ tó mójútó ojú pópó nílẹ̀ wa ṣe sọ nípa ìjàmbá tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.